ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní àwọn police o wọ́n ní wọ́n ti mú Queen Naomi sílẹ̀ nítorí pé Queen Naomi lọ síbẹ̀ àti àwọn crew wọn tí wọ́n jọ ṣe event fun children fun fair yìí wọ́n ní wọ́n lọ surrender ara wọn fún event yẹn wọ́n lọ surrender ara wọn fún ọlọ́pàá lórí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí àwọn ọmọ kú wọ́n látìgbà yẹn dẹ̀ ni wọ́n ti mú àwọn ọmọ yìí mọ́lẹ̀ wọ́n ti mú Queen Naomi mọ́lẹ̀ àtàwọn kú wọn ipe wọn jẹ́ kí wọ́n lọ sílé ipe wọn ní ibẹ̀ ni wọ́n máa wà tí wọ́n á fi ṣe gbogbo investigation wọn pátápátá ipe wọ́n máa ṣe investigation wọ́n fẹ́ mọ nǹkan tó kọ̀ sí ikú àwọn ọmọ tó kú nǹkan tá a gbọ́ nìyẹn ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi rántí Queen Naomi inú àdúrà o ọlọ́run elédùmarè ọba láàánú á wà pẹ̀lú Queen Naomi o ọdún tuntun la wà yìí àníṣòro ṣe o ẹ̀yin èèyàn lé so wọ́n ní wọ́n lọ kọ statement sí wọn wọ́n ní àtìgbà tán dẹ̀ ti kọ statement wọn náà ti mú wọn mọ́lẹ̀ wọn jẹ́ kán lọ ipe wọn ni wọ́n máa ṣe investigation bò mú mọ́ pé ní agbára ọlọ́run wọ́n máa fi wọ́n sílẹ̀ nítorí wípé àwọn náà rí wípé kì í ṣe àwọn náà ṣe ikú pa àwọn ọmọ yìí àwọn agbénipa náà wá síbẹ̀ láti wá pa Queen Naomi àwọn náà wá kó tó di pé àwọn ọmọ yìí wọ́n lọ pàdánù ẹ̀mí wọn ṣùgbọ́n a mọ̀ pé ní agbára ọlọ́run ọwọ́ àwọn ọlọ́pàá ọwọ́ wọn máa tẹ àwọn agbénipa yìí ní agbára ọlọ́run èèyàn lé àdúrà wa òní Queen Naomi wọ́n ní láti àná tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n ní in fact bí a ṣe gbọ́ wọ́n ní ṣe ni wọ́n collapse wọ́n faint nígbà tí wọ́n tún gbọ́ pé obìnrin kan ọmọ méjì ló ní àwọn méjèèjì kú wọ́n ní wọn dẹ̀ fi nǹkan kan sí ẹnu wọn láti ìjẹta tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé ọlọ́run á jẹ́ kí Queen Naomi borí gbogbo àwọn ọ̀tá wọn o gbogbo àwọn tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí àṣírí wọn máa tú ní agbára ọlọ́run máa tú àṣírí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọn lè escape ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ lórí social media ọlọ́run wà lókè o tó ń wo gbogbo yín o ọlọ́run á dẹ̀ san ẹ̀ṣẹ̀ oníkálukú fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ torí ilé ayé tá a wà yìí wọ́n ní ọwọ́ epo òní aráyé ń báyàn là wọ́n ń báyàn là owó ẹ̀jẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín inú yín ń dùn wípé oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi yìí ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká wò báyìí tó bá jẹ́ pé àwọn ọmọ tó kú yẹn tó bá jẹ́ pé wọn ò kú ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń sọ yìí ẹ̀ ní sọ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ òun ni kí èèyàn wà nínú ìṣòro gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ òun ni kí èèyàn wà nínú wàhálà gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ òun ni kí èèyàn wà nínú ìdààmú ẹ̀rọ oore tí arábìnrin ti ń ṣe láti àtẹ̀yìnwá ẹ̀rọ yẹn o ẹni tó wà nínú ìdààmú tó wà nínú wàhálà nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn kó má bọ́ níbẹ̀ ṣùgbọ́n ojú máa tì yín gbẹ̀yìn ni ojú máa tì yín gbẹ̀yìn ni ṣé èní ni oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ ni ẹ rántí ìgbà tí àwọn ajínigbé àti agbénipa pa àwọn kábíyèsí abẹ́ ti gbàgbé ipe àwọn ajínigbé àti àwọn ajínipa wọ́n ń pa àwọn ọba aládé nígbà kan alákọ̀ọ́kọ́ nàìjíríà ò ń ṣe ìlú tó safe kò sí ààbò ní nàìjíríà tó dájú nítorí wípé Queen Naomi wọ́n lọ sí police station wọ́n lọ sọ̀rọ̀ ipe àwọn fẹ́ ṣe nǹkan báyìí o nǹkan tó dẹ̀ fi lọ síbẹ̀ ni pé wọ́n fẹ́ ààbò tó tó lórí àwọn ọmọ yìí wọ́n lọ sí ọ̀dọ̀ commissioner of police ní nàìjíríà ní Ọ̀yọ́ state wọ́n sọ fún wọn wípé àwọn fẹ́ rí àwọn èèyàn yìí nítorí pé àwọn fẹ́ ṣe fọ́nfẹ́à
state governor wọ́n mọ̀ ń pa nǹkan tó fẹ́ ṣe, kì í ṣe pé wọ́n kàn dá lábàá wọn lọ gba wọ́n ń ṣe fúnra wọn. Wọ́n lọ sọ́dọ̀ àwọn baálẹ̀, wọ́n lọ sọ nǹkan tó fẹ́ ṣe. So she's covered nítorí wípé òfin, wọ́n tẹ̀lé ìlànà àti òfin kan tó ṣe nǹkan tó fẹ́ ṣe. So gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹnu sọ̀sọ́kùsọ wọ́n fi ọmọ bọrí, wọ́n fọmọ ṣètùtù. Ẹ jẹ́ níbẹ̀rù Ọlọ́run. Anyway, ẹ̀yin yìí ò tiẹ̀ mọ Ọlọ́run náà, because tẹ́ bá mọ Ọlọ́run ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ní sọ. Ní sọ tẹ́ bá mọ Ọlọ́run. Ṣùgbọ́n mo fi dá yín lójú wípé Queen Naomi máa borí ìṣòro yìí o. Wọ́n máa borí ìṣòro yìí. Wọ́n dẹ̀ máa rí àwọn agbénipa yìí, wọ́n máa rí wọn mú. Wọ́n lè escape. Àwọn tó dẹ̀ rán wọn ní iṣẹ́ ibi, wọ́n á rí wọn mú. Gbogbo wọn náà máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n lè escape ní agbára Ọlọ́run. Ṣó ti yé yín? Wọ́n lè escape. Lóòótọ́ wọ́n máa ń ní àwọn ọlọ́pàá wa wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe, ṣùgbọ́n mo mọ̀ pé lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run á gbé àwọn ọlọ́pàá tó láàánú dìde. Wọ́n á ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe ní agbára Ọlọ́run. So bí a ṣe gbọ́ nìyẹn tán ní Queen Naomi, wọ́n ní wọ́n lọ sí police station láti lọ kọ statement wọn àti láti lọ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n rí ní police station, bí àwọn ajínigbé yìí bọ́ ṣe wá sí ibi tí wọ́n ti ń ṣe event. Gbogbo ẹ̀ ni wọ́n lọ ṣàlàyé, ṣùgbọ́n wọ́n ní àwọn ọlọ́pàá yìí ò tí ì fi wọ́n sílẹ̀ torí a gbọ́ wípé wọ́n ṣì mú wọn pẹ̀lú àwọn tí wọ́n jọ ṣe event, wọ́n mú wọn síbẹ̀. So lágbára Ọlọ́run a mọ̀ pé wọ́n máa fi wọ́n sílẹ̀. Tí a bá ti gbọ́ any other update, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin ará ilé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, ní ilé àti lẹ́yìn odi. Ọlọ́run ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá tí subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Kèké ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.